àyànfẹ́ nírú wákàtí àdúrà bí eléyìí ìwọ náà dìde gbàdúrà. Àyànfẹ́ dìde gbàdúrà, dìde sọ̀rọ̀. Wáyé kó gbàdúrà yìí ní wákàtí àdúrà yìí. Wàá máa sọ pé gbogbo ohun tó sọnù lọ́wọ́ mi Olúwa ṣe ìdápadà ẹ̀. Kókó àdúrà kejì rèé. Ọjọ́ kẹfà ni nínú àdúrà yìí. Ọjọ́ kẹfà la dá ènìyàn. Iṣẹ́ ọjọ́ kẹfà ni ọ́. Wàá máa sọ pé ohun gbogbo tó nílò àtúndá nínú ayé mi Olúwa parí ẹ̀. Kókó àdúrà méjì náà ló tẹnumọ́. Àyànfẹ́ dìde gbàdúrà. Ohun tó sọnù lọ́wọ́ mi Ọlọ́run ṣàwárí ẹ̀. Wàá máa sọ pé ọjọ́ kẹfà ni a dá ènìyàn. Iṣẹ́ ọjọ́ kẹfà ni mí. Ọlọ́run ṣe àtúndá mi. Ṣe ayé rẹ ni, iṣẹ́ rẹ ni, àlàáfíà rẹ ni, òwò rẹ ni, ìdáwọ́lé rẹ ni. Bá Ọlọ́run sọ. Mo dẹ̀ dúró lórúkọ Olúwa Ọlọ́run Ísírẹ́lì lónìí ọjọ́ kẹfà àdúrà yìí. Mo sọ pé ọwọ́ Ọlọ́run yóò wọnú àgọ́ rẹ lọ. Bí o ti ń gba àdúrà yẹn, àwọn ogun ọ̀run yóò máa ṣàmì sí àdúrà yẹn kí oòrùn tó ń jáde lọ́wọ́lọ́wọ́ yìí wá tó wọ̀. Wò ó pè ó dẹ̀ jẹ́rìí ságbá Ọlọ́run ní Olúwa wí. Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ bẹ, ó ní pẹ̀lú àwọn tí ó gbàgbànú àdúrà. Àdúrà rẹ ò ní lọ lásán. Wò ó kọrin tuntun. Ó kọrin, a ó pààrọ̀ aṣọ ogun ọrùn rẹ. A ó wọ ìwọ náà ní aṣọ ògo. A ó wọ ìwọ náà ní aṣọ tuntun. Ó lọ́jọ́ ẹ̀yẹ. Yẹ̀yẹ́ rẹ yóò di ayẹyẹ. Ẹ̀gàn rẹ yóò dògo. Agbára tó gbẹ́sẹ̀ lé ẹ̀tọ́ rẹ, a ó finá ka kúrò. A ó finá ka kúrò ní Olúwa wí. Bí mo ti wí lórúkọ Olúwa lónìí yìí, bẹ́ẹ̀ ló ṣe máa rí. Kò ní yí padà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Wáàyè níbi tó wà, ibi iṣẹ́ lẹ́wà ní, ilé lẹ́wà ní, ọ́fíìsì lẹ́wà ní, inú ọkọ̀ lẹ́wà ní. Ẹ wáàyè, ẹ yẹra síbi kan, ẹ bá Ọlọ́run sọ̀rọ̀ ní wákàtí àdúrà yìí. Àdúrà yóò dẹ́gbà. God bless you. I remain your simple pastor Praise Bamisaye. 08055951129 08055951129. Ẹ wò ó, àdúrà wa gbà wò. Àmín.